pẹ̀lú bí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kwara tó tún fi ìgbà kan rí jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà ní ìpínlẹ̀ Kwara sẹ́nitọ̀ Bukola Saraki bó ṣe ti fẹ́ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti parí ìjà àti rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP. níṣẹ́ ni ọ̀kan pàtàkì lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú PDP Alhaji Umar Sani iná mà ti tú àṣírí sẹ́nitọ̀ Bukola Saraki tó jẹ́ kó di mọ̀ wípé gbogbo ìgbésẹ̀ tó lóun fẹ́ gbé láti parí ìjà nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ò lè rí parí nítorí pé ẹ̀yìn Wike ló wà àti wípé iṣẹ́ tí Saraki tó ń ṣe fún Wike kò lè jẹ́ kí ó sòótọ́ ọ̀rọ̀ tàbí parí ìjà náà lọ́nà tí kò ní mú ojúṣàájú tí ò ní mú wá. kì í ṣe ìròyìn mọ́ pé aró òrókò aró rẹ̀ díẹ̀ lọ̀rọ̀ dà nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tó tóbi jù ní gbogbo ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ West Africa tẹ́lẹ̀ ó ti di ẹgbẹ́ kòròǹfò báyìí nítorí pé láti nǹkan bíi gómìnà bíi 15 tàbí jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ní lásìkò ètò ìdìbò ọdún 2023 àwọn gómìnà 2 péré ni ló máa kùnú ẹgbẹ́ òṣèlú PDP báyìí ìyẹn gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti gómìnà Bala Mohammed ti ìpínlẹ̀ Bauchi. bákan náà ló jẹ́ pé níbi tí ẹgbẹ́ òṣèlú PDP tó ti fọ́ tán dé alága ẹgbẹ́ òṣèlú 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní báyìí ìyẹn mínísítà ọ̀rọ̀ iṣẹ́ pàtàkì tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ iṣẹ́ lábẹ́ ìjọba ọ̀mọ̀wé Goodluck Jonathan ìyẹn Alhaji Taminu Turaki tóun jẹ́ alága ti igun àwọn PDP Wike àti Bala Mohammed. bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni kan tóun jẹ́ Abdulrahman Mohammed òun jẹ́ alága igun ti àwọn Wike àti àwọn míì. eléyìí ló jẹ́ kí igun méjèèjì kó máa jà sí àkóso ẹgbẹ́ ṣùgbọ́n lábẹ́ òfin lọ́wọ́ yìí igun àwọn Wike òun sì ni ó ń rọ́wọ́ mú tí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC àti ìjọba pẹ̀lú òfin Nàìjíríà tí wọ́n dámọ̀ gẹ́gẹ́ bí ojúlówó PDP. ṣáó pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ yìí Saraki ti kéde pé àwọn yóò gbé ìgbésẹ̀ àlàáfíà láti parí ìjà láàrin igun Wike àti igun Mákindé ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Mákindé ò fẹ́ gbà láti bá Wike jókòó kan á máa bẹ́ẹ̀ tàbí kájọ máa parí ìjà. ṣáó nígbà tó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí Saraki fẹ́ gbé yìí Alhaji Umar Sani tó jẹ́ olóyè nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní bí ìgbésẹ̀ Saraki bó ṣe dùn tó ó ní tó ba kọ́kọ́rọ́ tó bẹ́yìn àjàwó ẹ̀jẹ̀ ni wípé kò lè parí ìjà náà nítorí pé ojúṣàájú ni yóò fi ṣe. ó ní ẹ̀yìn Wike ló wà igun Wike ló sì wà àti pé báwo ni irú ẹni tó ti wà nígun Wike yóò ṣe dájọ́ tí kò ní tẹ́ Wike ọ̀gá ẹ̀ lọ́rùn. kódà ó tú àṣírí ó ní gẹ́gẹ́ báwọn ṣe gbọ́ òun ò lè tí ì fìdí ẹ̀ múlẹ̀ o. ó ní Saraki ń bá Wike tó jẹ́ mínísítà ọ̀rọ̀ ló Àbújá báyìí ó ń bá ṣe káràkátà alẹ̀ ń bá ta àwọn ilẹ̀ kan l'Àbújá. ó ní ṣerú ẹni báyìí ní Saraki yóò wá dájọ́ tàbí parí ìjà tí kò ní jẹ́ èyí tí yóò ṣègbè lẹ́yìn Wike tó sì ní fún ìdí èyí òun ò fọkàn tán Saraki rárá àti rárá.